Oh yeah. My friend,
It's the battery. Ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ ọdún láyé. Láṣẹ Elédùmarè ọba nínú owó nínú ọmọ àlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀ gbogbo tí wọ́n pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Ire lójú owó rí ojú rẹ̀ ò ní rí bí. Ábẹ̀ mo ní bọ́kọ́ bá jókòó rẹ̀ ó yẹ ká gbé wọn gẹ́gẹ́ bí ẹyin ni. Àní bọ́kọ́ bá jókòó yìí bọ́kọ́ bá jókòó tó mọ̀ kí á yá ó yẹ ká máa fún wọn lé ní. Orí wọn ò dáṣẹ́ ara mi jẹ́ o. Ábẹ̀ mo lẹ́mi ò dáṣẹ́ ara mi jẹ́. Aya rẹ̀, ìdùnnú rẹ̀, méjìbù rẹ̀, ìfẹ́ rẹ̀, ìyàwó ọmọ rẹ̀, ẹni bí ọkọ rẹ̀, ẹni kejì rẹ̀, Rúùtù ló gbé wá dé ní ọ̀. Ọlọ́ni ní ṣọjọ́bí ọkọ tó fẹ́ mi sílẹ̀. Ọlọ́ni ní ṣọjọ́bí olólùfẹ́ mi. Ó ní bàbá àwọn ọmọ mi ní ẹjọ́ wá bá mi kì. Ó ní fẹ́ẹ̀ mi ní ẹjọ́ wá bá mi ṣàpọ́nlé rẹ̀ gidi. Ọlọ́ni bí ẹni kejì mi ní. Ó lè jìká òun tí ò jẹ́ ṣọwọ́ bọ́ lọ́rùn òun ni. Ó wá ní ká máa wí pé òlọ́ mi. Ó ní tèmi. Ọ̀rẹ́ mi. Olólùfẹ́. Ó ní ojú kan ṣáá ní. Olúwa. Kò sóhun tó yà wá. Kò sóhun tó yà wá láyé. Kò sóhun tó yà wá. Kò sóhun tó yà wá láyé. Kò sóhun. Ó tún sọ wípé ọkọ lọ́kọ mi. Ọkọ lọ́kọ mi. Àyàkọ́ yìí ṣọ̀kọ̀ olóṣù. Ọkọ lọ́kọ mi. Ọkọ mi kì í ṣọ̀kọ̀ olóyà. Ọkọ lọ́kọ mi. Ó wá sọ wípé bí bá wá jẹ́ nígbà ẹgbẹ́ jẹ́. Ọmọ ìyá mi ṣọ̀kọ̀ mi. Aya rẹ̀ sọ pé bí bá wá jẹ́ nígbà ẹgbẹ́ kan. Abíọ́dún ọkọ mi ni yóò máa jẹ́. Bí bá wá yẹ nígbà ẹgbẹ́ jẹ́. Bá wá yẹ nígbà ẹgbẹ́ kan. Abíọ́dún ọkọ mi ni yóò máa jẹ́. Rúùtù wá ní ká máa fún ní eléyìí ṣàdúrà fún ọ. Ó ní àdúrà mẹ́ta ni mo gbà fún ọmọ mi. Àdúrà mẹ́ta ni mo gbà fún ọmọ mi. Ó ní kò lówó lọ́wọ́, kó sì rere jẹ. Ẹni ẹlẹ́ni kò sì máa rere jẹ. Àdúrà mẹ́ta mo gbà fọ́kọ mi. Àdúrà mẹ́ta mo gbà fọ́kọ mi. Bóyá kò lówó lọ́wọ́, kó sì rere jẹ. Ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe rere jẹ. Àbẹ́sì, àyà rẹ̀ ní báwo wí fẹ́rẹ́ yẹ kó kí kọjú ọmọ orin ni ọ́. Ó ní Elédùmarè, ó ní wọ́n ní tìrìtìrì tí ń tí níwọ̀n rẹ̀. Ó ní wọ́n ní kí lẹ́yìn ọgbà òun. Èjìká òun. Èjìká òun. Èjìká òun. Ní ọjọ́ ṣọ́kú. Ìfẹ́ òun. Ìdùnnú òun. Ẹni kejì òun. Ó wá ní òun tí wọ́n fi gbọ́kànlé máa ń jẹ ọmọ tí wọ́n lọ́mọlọ́mọ. Bá mi kí tèmi lọ́gbọ̀ọ́lọ́gbọ̀. Bá mi kí Abíọ́dún mi lọ́gbọ̀ọ́lọ́gbọ̀. Bá mi kí Ọpẹ́yẹmí mi lọ́gbọ̀ọ́lọ́gbọ̀. Tọ́lá lọ́wọ́ orí mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Àbẹ́sì, aya rẹ̀ ni àkì ọbẹ̀ ológun ẹrú. Ó ní ká kí ọbẹ̀ ológun òyìnbó fọ́. Ó ní ká kí ọbẹ̀ ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Ó wá ní àwọn ọ̀dẹ́rù ọkùnrin. Ó ní àwọn ọ̀dẹ́rù ọkùnrin tí ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọ́mọ àkúrẹ́ Àbẹ́sì, Àkúrẹ́ Mùsù, ọmọ olóyè ẹgbẹ́, ọmọ ọmọdà sílẹ̀, ọmọdà sílẹ̀, ọmọdà sílẹ̀, gbogbo ẹnu pẹ̀lú, ọmọ ọmọ orí Àkúrẹ́ tó kọ ìbọn. Ọmọ bàtà pẹ̀rì, ọmọbìnrin Àkúrẹ́ tó kọ ìbọn, ọmọ sì ló pẹ̀fọ̀, oṣù nígbà Àkúrẹ́. Àbẹ́sì, Ọpẹ́yẹmí, oṣù nígbà Àkúrẹ́, ọlọ́lọ́rọ̀, kọ́mọlẹ́ṣọ̀ lọ́rọ̀ rẹ̀, alábìrẹ́ bẹ nínú ọ̀kẹ́ aṣọ. Àkúrẹ́ lómi méjì, ọ̀pẹ méjì lọ́la. Àkúrẹ́ lómi méjì, ọ̀pẹ méjì
ṣe mí sí lọ́nà Elédùmarè ọba ọ̀dà wa máa sọ wípé irú ìrírí tí mo rí ìyàwó orí ṣùgbọ́n àánú tí wọ́n rí ìyàwó orí gbà ibi tí ó gbà kọjá. Ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wọn lọ́lọ́run fi ṣe àrà fún wọn. Torí ọ̀rọ̀ àǹfààní. Abíọ́dún àwọn kan lọ́jọ́ bí eyín lọ́jọ́ kan náà. Ẹlòmíràn ti ya wèrè, ẹlòmíràn ó ti sọnù, ẹlòmíràn ó ti kú, ẹlòmíràn gan kò pé mọ́ lọ́mọkùnrin. Ṣé Ọlọ́run jẹ́ kí ìwọ pé lọ́mọkùnrin? Wọ́n sọ wípé irú ìrírí tí ọmọ rí ìyàwó rí. Ṣùgbọ́n àánú tí wọ́n rí ìyàwó rí. Mo ní láti kékeré títí dààmú wá o. Ìgbà tó wà lọ́mọ wọ́n, àwọn ọ̀gá àgbà wípé ipò bá. Ọlọ́gbọ̀rọ̀ délé ọlọ́dì àwọn tí ò fẹ́ ọ̀wá lé rárá. Bàbá ọ̀ṣọ́ ẹ̀ o, olóore yìí yóò látàwé. Láti inú kòrò títí dàgbà irinṣẹ́ ọ̀ṣọ́ ẹ̀ o, Abíọ́dún. Títí mo fi wá dàgbà. Ọlọ́run olúkọ sọ wípé nígbà tí mo rò ó. Ìjẹ́ ìyanu rẹ̀ láyé mi, mo rí pé ọ̀gá, mo rí pé ọ̀gá, mo rí pé ẹ̀yà. Ìjẹ́ ìyanu rẹ̀ láyé mi, mo rí pé ọ̀gá, mo rí pé ọ̀gá, mo rí pé ẹ̀yà.
birthday, Mr. Abe Abere Oje. With love from your darling, caring, and able wife, Mrs. Ruth Abere Oje. Wọ́n ní ká máa kí yín dáadáa káwọn máa gbọ́ níbi táwọn wà náà. Àṣeyí ṣàmọ́dún o, àṣàmọ́dún ṣẹlẹ̀. Grandma. Ó gbà Àmín Jésù. Rúùtù Abẹ́rẹ́ Òjé níbi tó wà máa rà àánú gbà. Àmín Jésù. Àánú tíradíran rí òrí gbà rí. Àánú tí ò tí ì farahàn nínú ìdílé ẹ rí. Nínú ìdílé mi rí, ó yá kó o máa rí gbà. Àmín Jésù. Bíbélì wí pé ọkùnrin tó bá rí ara aya rere fẹ́, ó rí ojú rere Ọlọ́run. Ojú rere Ọlọ́run lórí gbà. Ojú rere Ọlọ́run lórí gbà yóò lẹ̀ mọ́ ọ lọ́wọ́. Àmín Jésù. Yóò lẹ̀ mọ́ ọ lọ́wọ́. Àmín Jésù. Yóò lẹ̀ mọ́ ọ lọ́wọ́. Àmín Jésù. Àríyọ̀ ló mọ̀ rí. Àrídùnnú ló. Okay, today, me and my brothers here, they are my colleagues, and they are my brothers as well. That we are going to have fun today, you know. So, but this really caught me off guard. I never expected this. Even while we were coming, I was telling my co-worker, my brother here, that I'm suspecting that Ola will be home. Because yesterday or 2 days ago, he was asking me the real address. I said, I don't know. Please. So, but when I got home, this really caught me on. I mean, this really caught me off my guard. This is really a surprise. Yes. I never expected this. So, I so much happy. I'm so happy. And I appreciate everybody that now around that come to witness this. And I pray that things of joy will not cease in everybody's home. Amen. I really appreciate it. You're welcome, sir. And this is my brother here from another mother. This is my real bro. My birthday mate. We are here together. I'm so happy, man. Seeing everybody's faces around. My bros. These are my brothers. These are my co-workers and my brother. I love everyone. Thank you so much. Thank you so much. Àṣeyí ṣàmọ́dún. Yes, sir. Àṣẹ Elédùmarè. Sweetie, TJ.